wọ́n á jí ẹlòmíì gbé, wọ́n á gbowó lọ́wọ́ àwọn òbí ẹ̀ àbáwọn èèyàn ẹ̀, wọ́n á tó pa. wọ́n ní pé àwọn fẹ́ kọ́ńtì méje yẹ kó di muslim country kó mọ̀ sí christian kankan níbẹ̀. kí ló dé tí àwa ń fọwọ́ pa wọ́n lórí ń bí ìyẹn ló jẹ́ kàyéfì fún mi. ló wà ní àlàáfíà Cameroon sì fi Nàìjíríà. kò sí wàhálà ní Cameroon ní problem kankan bí ti ìfẹ́ mọ́ torí òfin wọn le gan gidi òfin wọn èèyàn gbọ́dọ̀ mú ọ̀bẹ dání báyìí kejì sára má fi lè lọ ríyàn pẹ̀lú ẹ̀bọn jẹkẹrí ni kò nílò ẹ̀wọ̀n gbére. láyé ìsìn AK-47 AK-49 ló fi ń da màálù. mẹ́ta ni wọ́n Sakau Anu àti Mọ̀mọ́ Yusuf àwọn Tanuru yẹn ni wọ́n ìfa wàhálà àwọn tí Sakau gan ni wọ́n burúkú jù àwọn tí ọlẹ́ẹ̀kẹta yẹ àwọn náà wọ́n ń jiyàn gbé. ẹ jẹ́ kí olúkálùkù máa gbébọn gbogbo èyí táwọn agbésùnmọ̀mí yìí ń ṣe fún wa tó ń lò wá ní pé àwọn oníbọn àwa ò ní. Buhari àti Malami wọ́n ní a lè ṣe regional police pé ká máa tọ́jú àwọn èèyàn wa ká má jẹ́ káwọn ará bíi wọlé. Malami ní rárá bá yọwọ́ Àmọ̀tẹ́kùn Oǹdó èmi ò tún rí i tó tún ká mọ́ra bíi tiẹ̀. Fúlàní wọ́n fi gbogbo wa bára rí táwọn ọ̀dẹ́ borí wa. Adèsí láwọn èèyàn alágbẹ́kọ̀yà aláwọn OPC ṣùgbọ́n ká má jẹ́ kí wọ́n kan borí wa ká má jẹ́ kán gba gbogbo ilẹ̀ wa. àtàwọn ohun èlò yẹ kí wọ́n fúnra wọn mú gidi gan ó ti yé nìkan fúnra mú gan gidi wọ́n máa fúnra wọn mú tó máa lo ti Yorùbá fún wọn wọ́n máa rọ̀ àbí kò yẹ yín nìsín wọ́n máa lo ti Yorùbá fún wọn wọ́n máa rọ̀ náà ni Yorùbá tó yẹ kán lo Yorùbá fún wọn ni tó yẹ kán lo kò sí nǹkan tán lè lò fún ojú kán lo Yorùbá fún wọn lọ tó máa lo Yorùbá fún wọn àbí kò yẹ tí wọ́n máa so èdè jẹ mọ́wọ́ tóbi ibi tí Boko Haram wà jìnnà gan o nínú ṣáàdì lọ́ọ̀nù ni onílé ṣáàdì lọ́ọ̀nù náà wà o ìṣẹ́nu ṣáàdì gan gbọ̀tì ibi tó yẹ pé àjọ pààlà. ó yà mí lẹ́nu pé Kwara ni wọ́n á fi àbọ̀ sí. nǹkan tó dẹ̀ fà ó pọ̀ ju wípé àwọn ará Òkè Ọya wọ́n sì nígbàgbọ́ pé Kwara tí wọ́n ni. àwọn bá wa traditional rulers èmi ń gbàbọ̀dì nínú wọn ká sọ̀rọ̀ síbi ká sọ̀rọ̀ síbi tó wà. ó yẹ ká pera jókòó ká ṣe ìpàdé bá a ṣe máa ti borí kínní. wọ́n lé àwa náà kúrò lóko adẹ̀ ní kọ́jẹ́ kólókàlùkù kó dúró lápò ara kálukú dá wà wọn ò fẹ́. ṣé tó ń kálukú bá dá wà láyé ara ẹ̀ ṣé kò ní rọrùn sí ṣá. ó ló máa rọrùn jù. a bá lè dúró lọ́yẹ̀ tiwa kí ibo ìyẹ̀wò kí ibo tiẹ̀ ti ń sọ fún àwọn fẹ́ dúró. wọ́n fẹ́ lọ sí pẹ́. kò dẹ̀ ń ṣe àwọn tó wà ní Kwara nìkan kí gbogbo Yorùbá kan fọwọ́sowọ́pọ̀ kan lọ sí National Assembly kan wá bá wọ́n ṣe máa fún wa nílẹ̀ wa padà. Yorùbá Gidi TV. Yorùbá mọ ní lákàlákà ò ṣe é làjà ìjà sì rèé kì í dúró bí ó bá rọ̀ o ṣùgbọ́n kójó tó fọ́ ńlá kìlọ̀ oko. ìdí sì ní tátúnṣe máa mú ọ̀rọ̀ yìí wá lẹ́yìn ìgbà tẹ́ ti láǹfààní àti ṣalábàápàdé ọ̀kan lára àwọn tó gbé níbi tí ogun gbé le nílẹ̀ Haúsá. wọ́n ní pé àwọn fẹ́ kọ́ńtì méje yẹ kó di muslim country kó mọ̀ sí christian kankan. ní àwọn ibi tí ikọ̀ Boko Haram tiẹ̀ ti gbalẹ̀ ṣáájú kó tó di pé ìjọba Nàìjíríà tún gbà á padà lọ́wọ́ wọn wọ́n gba ìjọba láwọn ìlú kan ẹ lè má mọ̀ ó lè jájòjì sẹ́lòmíì ṣùgbọ́n ẹni tó bá mọ bí ṣe ń lọ dáadáa tó sì ń fọkàn bá àwọn ìròyìn tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí tó ti ń fọkàn bá bọ̀ tipẹ́ á mọ̀ wípé ikọ̀ Boko Haram máa ń jẹ gàba lórí àwọn ìjọba ìbílẹ̀ àti àwọn ìlú lápò Òkè Ọya. eré kí irú wàhálà yìí mọ̀ dọ́dọ̀ wa ńlá ń sá inú ẹ̀ náà la fi gbé obìnrin náà wá tó ṣàlàyé ìrírí ẹ̀ pẹ̀lú àwọn ikọ̀ Boko Haram bí wọ́n ti ń wá sọ́jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ìrírí ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà. kó kúnà so kó bá kù so àkólókò sí lè sáko mọ́tò. lọ́wọ́lọ́wọ́ báyìí iná ti ń jó lórí kókó nítorí pé gbọmọgbọmọ ìkọlù wọn sí ìpínlẹ̀ Kwara ó ti ń di ojoojúmọ́. bàbá sì wá ń pé ran ìdílé Yorùbá ẹ̀yin ọwọ́ wọn ò lè ranlẹ̀ nílẹ̀ Yorùbá èyí tó ń ṣẹlẹ̀ ní Kwara yìí ń kọ́ tí wọ́n ń jí ọba gbé tí wọ́n sì ń pa àwọn èèyàn tí wọ́n ń já àwọn èèyàn gbé. ǹjẹ́ lẹ mọ̀ wípé ní àná lánàá tí í ṣe 20 oṣù kẹrin ọdún 2026 wọ́n kọjá lọ sí òpópónà Benin tí wọ́n sì yìnbọn pa awakọ̀ àti Lagos to Benin expressway là ń sọ̀rọ̀ nípa èyí o Èkó sí Benin wọ́n yìnbọn pa awakọ̀ àti ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ awakọ̀ wọ́n jí àwọn èèyàn yòókù gbé lọ tó wà nínú ọkọ̀ náà. ẹ wá farabalẹ̀ dáadáa láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin nítorí pé bó la ó ṣe rójútùú sí ìṣòro lórílẹ̀-èdè yìí ìṣòro àìláàbò ìyẹn gan lalágbẹ̀dẹ wa ń lorin lójú kan fún àmì wà ń bẹ̀. Ọlákúnlé Fásùgbà ló kọ mi ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń wò àgbà ọ̀jẹ̀ tí wọ́n jẹ́ òǹwòye àwùjọ wọ́n sì jẹ́ àgbà ọ̀jẹ̀
nídìí iṣẹ́ ìròyìn, wọ́n ti jẹ́ ọ̀gá láwọn iléeṣẹ́ tẹlifíṣàn, rédíò tó jẹ́ tìjọba, kódà lọ́wọ́lọ́wọ́ wọ́n fẹ̀yìntì ni wọn ò torí ẹ̀ rẹ̀wẹ̀sì, wọ́n sì jẹ́ ọ̀gá níléeṣẹ́ rédíò kan nípínlẹ̀ Ògùn. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú. Ẹ̀yin èèyàn wa nílé, orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Eddie Aina, Eddie Abiodun Aina. Olóòtú ti sọ Díẹ̀ pọ̀ nínú ipò tí mo ti dì mú. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìpẹ̀lẹ́. tó ẹ ṣeun gan ni, a bùnmu nínú omi ọgbọ́n yín, a ó ṣàmúlò ìrírí yín àtẹ̀yìnwá àti àwọn ìṣẹ̀lẹ̀ àwùjọ tó ń lọ láti fi wo sàkún ọ̀rọ̀, torí bá a bá wo bí a ti ń bọ̀ tá a wo bí a dé dúró, èyí ò já pinnu bí a bá ń lọ o. Lẹ́nu àìpẹ́ yìí ní ilé-ẹjọ́ ṣe ìdájọ́ fún àwọn tí ń lọ bíi irinwó àwọn agbésùnmọ̀mí terrorist. Ilé-ẹjọ́ ṣèdájọ́ wọn ní Nàìjíríà tínú àwọn èèyàn sì dùn. Kódà ìjọba ilẹ̀ Amẹ́ríkà ó yin ìjọba Nàìjíríà láwo pé ẹ tiẹ̀ tún ṣe dáadáa, ṣùgbọ́n o ẹ tún mọ̀ ń tẹ̀ ń ṣe náà o. Bákan náà lẹ́nu àìpẹ́ yìí, kódà nínú ọ̀sẹ̀ tá a wà yìí, ní ìjọba tún kéde pé ẹ wò àwọn ọmọ ikọ̀ Boko Haram tí iye wọn lé ní ọdún 700 ó lé, ó ní wọ́n ti ronúpìwàdà o. Kódà àwọn tiẹ̀ ti bá wọn sọ̀rọ̀, wọ́n sì ti kọ́ wọn, dá wọn lẹ́kọ̀ọ́, wọ́n tún padà sáwùjọ, pé nínú wọn náà yóò tún di ẹ̀ṣọ́ aláàbò, nínú wọn ò tún jọ máa bá wa gbé. Níbẹ̀ ni oríṣiríṣi èrò ti ń wá sọ́wọ́n èèyàn lọ́kàn pé ẹni tí wọ́n pa bàbá ẹ̀ lójú ẹ̀ tàbí tí wọ́n pa ọmọ ẹ̀ lójú ẹ̀ tó sì jẹ́ lára àwọn over 700 agbésùnmọ̀mí ni, ojú wo ni ó fi máa tún wo Boko Haram ń gbò bá tún padà wá sádùúgbò tí ń lọ tí ń bọ̀. Oríṣiríṣi èrò ló wá sáwọn èèyàn lọ́kàn. Ẹ jẹ́ á ti bẹ̀rẹ̀, kí lè ròyìn lórí eléyìí, ṣáà lè gbọ́kànlé wọn? Mo kọ́kọ́ fẹ́ ká sọ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, torí ojoojúmọ́ ló ń ṣẹlẹ̀. Kò dẹ̀ síbẹ̀ nígbà tá a wà ní kékeré, a bá sọ̀rọ̀ kó tó di pé a jagun abẹ́lé, ìlú tòrò. Gbogbo àwọn tó ń pààyàn kiri yìí náà, wọ́n bá wá, wọ́n á mú bí igi dání, wọ́n fi ń dá màá, ṣùgbọ́n ìyẹn ti wá yàtọ̀. Ìyẹn ló ṣe ń yà mí lẹ́nu wípé báwo ni gbogbo ẹ̀ ṣe wá burú tó báyìí. Ṣùgbọ́n nǹkan tó ṣe wá yè mí lẹ́nu tó dẹ̀ ń kọ àwọn èèyàn lóminú ni pé ọwọ́ tí wọ́n fi mú wọn. Torí tẹ́lẹ̀ nígbà tá a jagun abẹ́lé tán, ẹ bá rántí dáadáa, ìlú náà, ìlú fẹ́ dìdàkudà, torí oríṣiríṣi ìbọn, nǹkan ológun, nǹkan jagun ló ti bọ́ sọ́wọ́ àwọn tí ò ń ṣe ológun, tí ò ń ṣe sójà. Wọ́n wá ń lò láti máa fi jalè. Wọ́n ṣe amúrọ̀, wọ́n máa lọ káàkiri, wọ́n á gba mọ́tò, wọ́n á ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n àwọn ológun gbà yẹn tán wà níjọba, wọn ò mú ní kékeré. Wọ́n ṣe é ńgbà yẹn tó yẹ pé ìwọ tó bá ti mú báyìí, tó bá ti dájọ́ fún tribunal báyìí, wọ́n lọ fẹ̀yìn ẹ̀kọ́ àgbà ni. Ìyẹn wá jẹ́ kí gbogbo nǹkan lọ́lẹ̀. Wọ́n ṣe é ńgbà yẹn tó yẹ pé tó bá ilé ibi iwájú ilé yín, wọ́n máa mú olúwa ẹ̀ lọ. Tó máa pa, ìyẹn dẹ̀ jẹ́ kí gbogbo nǹkan kó lọ́lẹ̀, kí gbogbo à ń pààyàn, à ń jíyàn gbé, à ń ṣe gbogbo ẹ̀ kó lọ́lẹ̀. Ṣùgbọ́n eléyìí gẹ́gẹ́ bá ṣe sọ, ó kọ̀yàn lóminú. Ṣùgbọ́n èyí tó wá di bàbàrà bẹ̀ ni pé àwọn tí wọ́n ń ṣe kinní tí wọ́n ti mú, tán ti pààyàn, tán ti yọjú èèyàn, tán ti jíyàn gbé, wọ́n á jí ẹlòmíì gbé, wọ́n á gbowó lọ́wọ́ àwọn òbí ẹ̀ àbáwọn èèyàn ẹ̀, wọ́n á tó pa. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Anambra, ó ṣẹlẹ̀ káàkiri dókítà kan àwọn àtìyàwó ẹ̀ wọ́n. Ìyẹn ló wá tún wá burú jù. Wọ́n ti wá sọ ká máa jíyàn gbé yẹn, wọ́n ti sọ di business. Ọjọ́ ẹ̀ pé wọ́n ti ń rí owó. Ìyẹn ló jẹ́ nǹkan tó yà mí lẹ́nu. Ṣùgbọ́n ibi tí a wá ń bọ̀rọ̀ lọ sí ni pé ṣé ó dáa, ṣé ó bójú mu kó jẹ́ pé àwọn tá a ti mú pé wọ́n pa èèyàn, àwọn tá a ti mú tán jíyàn gbé, tán gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ tán pa, ṣé àwọn yẹn kí ló yẹ ká ṣe fún wọn? Wọ́n lẹ́ni tó bá pààyàn, ojú ẹ̀ náà máa fi pa, ìdán bá ti dà pààyàn náà máa fi dà pa. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣùgbọ́n tá a bá wo gbogbo àgbáyé o, ó dàbí pé wọ́n ti ń sọ pé ká máa pààyàn yẹn capital punishment, pé kò ranlẹ̀ mọ́ káàtì ẹ̀ gbà yẹn. Ṣùgbọ́n ṣó wá tọ́ pé àwọn tó pààyàn, pé àwọn tó ń pa èèyàn ẹ̀ wọ́n sì ń rí wọn, wọ́n mọ ibi tí wọ́n wà, wọ́n mọ̀ pọ́wọ́ ìjọba náà wà,
kó wá di pé wọ́n ní wọ́n fẹ́ máa dá wọn lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ máa ó kọ èmi lóminú torí mo mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà inú wọn ò dùn sí wọ́n dẹ̀ fi ẹ̀rùn wọn hàn pé ó yẹ pé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ṣé ìgbà téèyàn máa fi nǹkan pọ́nyàn lójú ni ẹni tán pa ọkọ ẹ̀ ọmọ ẹ̀ wà ńbẹ̀ ìyàwó ẹ̀ wà ńbẹ̀ ẹni tán pa ìyàwó ẹ̀ tán pa ọmọ ẹ̀ ọkọ wà ńbẹ̀ wọ́n sì ń jẹ́ ìrora ẹ lọ́wọ́ ẹ wá lẹ ti kọ́ wọn síbì kan wọ́n ti gbẹ̀kọ́ ẹ wá ní ẹ ti rán wọn lọ kàwé ẹ ti ṣe èyí tó ti wá burú jù ni pé wọ́n á tún wá fún wọn iṣẹ́ wọ́n á tún wá dá wọn padà sínú iṣẹ́ ológun. Ṣé ẹni tán ti pa aṣẹ́ni tó ti rí ẹ̀jẹ̀ ṣé á padà sí nǹkan dáadáa? Àwọn tí mo rò bí pé irú yẹn lè ṣiṣẹ́ fún ni àwọn ọmọ tó yẹ pé wọ́n tìpátìkúùkù náà fi mú wọn kò ní pé wọ́n fẹ́ ṣe àgbà mi àbí kán lọ kó wọn látọ̀dọ̀ àwọn òbí wọn kán sọ pé àwọn ọmọ yìí nínú àwọn ọmọ méje tẹ́ bí yìí o a fẹ́ mú mẹ́rin lọ sínú ológun. Àwọn yẹn tó yẹ pé wọn mọ nǹkan kan wọ́n tìpátìkúùkù náà fi mú wọn ìyẹn kan. Àwọn tó jẹ́ pé wọn ò róúnjẹ jẹ torí tá a bá wo ìlú tí kinní yẹn àwọn tí àwọn èèyàn yẹn ti wá. Àwọn Boko Haram yẹn ti. Àwọn Boko Haram yẹn tá a bá wo tán ti wá tá a bá wo area yẹn Mali Senegal gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn yẹn ò gbà wọ́n láàyè especially àwọn Fúlàní yẹn ìṣe náà wọ́n mú wọn tipa tí wọ́n jẹ́ kí wọ́n lé wọn ṣáà ni. tó fi mọ́ Lake Chad. ó gbọ́ tó kàn lè Chad ó mọ Cameroon ó mọ gbogbo bẹ̀yẹn. wọn ò fààyè gbà wọn. wọn ò fààyè gbà wọn rárá even Benin Republic tí wọ́n ń bì wọn ò fààyè gbà wọn ṣùgbọ́n àwa tí wọ́n á fi àti gbà wọ́n jù. àwọn ìlú yẹn bọ́ ṣe lé wọn ní pé wọ́n fi ibi pa wọ́n wọn ò jẹ́ kán ròyìn wọn ò jẹ́ kán dúró wọn ò dẹ̀ jẹ́ kán fẹ̀ sí bọ́n ṣe fẹ̀ ní Nàìjíríà bọ́n ṣe fẹ̀ lọ́dọ̀ wa ń bì báyìí. ìyẹn máa ń ṣe lẹ́gbẹ̀ẹ́ tó bá fi ibi pa wọ́n yẹn wọ́n á máa wá àwọn tó ń dẹrán nu wọn wọ́n á wá ibi tí wọ́n máa lọ wọ́n bá náà ṣe wá di pé wọ́n kọ̀ wá wò pé ibo láyé wà ló ṣe dé pé wọ́n wá sí ìlú wa Nàìjíríà ń bí wọ́n dẹ̀ ti wá fẹ̀ wọ́n ti lọ káàkiri ṣùgbọ́n ìbéèrè tí atọ́kùn tán béèrè ni pé ṣé ó dáa bẹ́ẹ̀ lérò tèmi o kò dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n pé wọ́n ń tọ́jú wọn wọ́n tọ́jú wọn wọ́n dá wọn lẹ́kọ̀ọ́ wọ́n ní wọ́n ti ronúpìwàdà. wọ́n ronúpìwàdà nǹkan ṣe gbogbo yẹn kọ́ bá wọn sọ̀rọ̀ gbogbo àwọn tó gba ẹ̀sìn sódì wọ́n ṣe yẹn bàbá wò yẹn náà tó bá yẹ pé wọ́n ṣe àwọn nǹkan kan tó máa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ kan tó máa gbà wọn kan tó máa gbà wọn padà yẹn tó bá ṣe àwọn nǹkan kan kí ló dé yẹ kan ṣe kán wò wọn nínú àwọn tá a fẹ́ dá padà yìí kí lè ṣẹ̀tàn ṣáwọn tó ń pààyàn ni ṣáwọn ọmọ tó fi tìpátìkúùkù mú ni ṣáwọn ọmọ tó yẹ pé òbí wọn kú ni wọ́n wá di ọ́fà táwọn yẹn ni kákọ́ wò yẹn ìdàkíní nìyẹn ìdàkejì ni pé àwọn ibi tá à ń kó wọn padà sí ǹjẹ́ a fi tó wọn létí pé àwọn ará bíi o torí inú àwọn yẹn ò dùn wọ́n ṣe study kan ní Catholic University ní Belgium àwọn yẹn wọ́n dẹ̀ rí pé inú àwọn Nigerians ò dùn sí irú àwọn ìlú tó ń dá wọn padà sí níbikíbi tí wọ́n ti ń dá wọn padà inú wọn ò dùn sí torí wọn ò gbà yí pé ẹni tó bá ti rí ẹ̀jẹ̀ tó ń pààyàn tó dẹ̀ jẹ́ pé ó gba ẹ̀sìn sódì pé Boko Haram Haram ní kákàwé ká ṣe gbogbo ẹ̀ kí wọ́n nígbàgbọ́ pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn kò yẹ kán gbà láàyè kò yẹ kán pọ̀ lára àwọn tó tẹ̀ máa dá padà. ìkejì ní pé ǹjẹ́ fìyà jẹ àwọn tẹ̀ ń dá padà nígbà tó ń ṣẹ̀ṣẹ̀ yẹn olóòtú ó dárúkọ ẹ̀ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ pé kòpẹ́kòpẹ́ yìí wọ́n ti dájọ́ pé ẹ̀wọ̀n gbére wọ́n lè dájọ́ ẹ̀wọ̀n ọdún 10 20 ọdún fáwọn kọ̀ọ̀kan ó dáa bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n bá ṣe ẹ̀wọ̀n yẹn tán tẹ wá dá wọn lẹ́kọ̀ọ́ tẹ yọ gbogbo wàhálà yẹn kó lọ tẹ ṣe wọn ní psychological paper tẹ ṣe gbogbo yẹn tẹ wá dá wọn padà sí ibi tán wà tẹ́lẹ̀ àbí ibòmíì kò wó yẹ láàrin àwọn ó sì dá ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá fún wọn ní tẹ́ ẹ̀ wọ́n jìyà ẹ̀gbọ́n jìyà rárá bá nínú àwọn tán pa òbí tán pa àwọn èèyàn wọn ẹlòmíì wọ́n pò bí ẹ̀ ẹlòmíì wọ́n pàyà ẹlòmíì wọ́n run gbogbo fámìlì kan tán pátápátá báwo nínú àwọn tó kù nílé yẹn báyìí ni wọ́n ti fẹ́ dùn sí. ǹjẹ́ àwọn community tẹ̀ mú wọn lọ yẹn ǹjẹ́ bá wọn sọ̀rọ̀ rárá ǹjẹ́ community jẹ́ sọ́kùn wọn kà báyìí àwọn táwọn kó bọ̀ yìí wọ́n ṣe dáadáa wọ́n ṣe àwọn tó ń pààyàn wọn ṣé wọ́n dẹ̀ gbà tí wọ́n lẹ́nu torí
ní ìlú kan ní Maiduguri ọkùnrin kan tó jẹ́ pé ó máa ń da ẹran ni ó ní wọ́n gba gbogbo ẹran òun wọ́n ṣe òun Ọlọ́run ló kàn yọ òun ṣùgbọ́n nǹkan tó wá dùn jù ni pé tán bá wá àwọn tó ṣe ń rí wọn lọ́jà wọ́n á dó tì wọ́n á ṣe àwọn wá ń béèrè pé àwọn eléyìí ṣé wọ́n wà lára àwọn tí wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọ́n wá rí pé àwọn kan wọn tiẹ̀ wá gba ìdánilẹ́kọ̀ọ́ yẹn ìṣe náà ń bypass ẹ̀ wọ́n á kàn déédéé padà sí community wọ́n á padà sọ́jà wọ́n á padà sí máa darapọ̀ mọ́ àwọn aráàlú pé ṣé ó dáa bẹ́ẹ̀ pé kò dáa bẹ́ẹ̀ rárá àwọn tó wọ́n jẹ́ kó yẹ kó wá bá àwọn wọ́n sọ fún wọn pé a fẹ́ dá àwọn eléyìí padà wọn ò lè fẹ́ dá padà ṣé ti wò wọn dáadáa ṣé ti wò nǹkan náà ṣé ẹ̀rí ṣé kò ń ṣe àwọn tó àwọn kan wà criminal ọ̀daràn pọ́nbélé ni wọ́n mo ti rí àwọn tó yẹ pé wọ́n fi sẹ́wọ̀n mo ti ṣe àwọn report kan rí tó yẹ pé àwọn tó ti fi sẹ́wọ̀n tó jáde wọ́n wá wò ó pé gbà tó àwọn tó fi sílẹ̀ yìí báwo la yẹn fẹ́ máa jẹun báwo la yẹn fẹ́ máa báyẹ̀ wọn lọ báwo la yẹn káwọn kó máa ṣe kó máa dà lúrú lọ wọ́n tún mú wọn wọ́n dájọ́ fún wọn wọ́n tún dá wọn padà sẹ́wọ̀n lára àwọn Boko Haram tá à ń sọ yìí àtàwọn ISWAP yìí àwọn míì wà nù wọn bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ti rí pé ibí yìí làwọn fẹ́ máa fi jẹun ibí yìí làwọn fẹ́ máa fi dá ọ̀ràn táwọn bá tún padà kí làwọn fẹ́ padà máa lọ ṣe. bàbá tiẹ̀ wá ní ká wò ìwà ìdigunjalè àti ìgbésùnmọ̀mí pẹ̀lú ọwọ́ tíjọba Nàìjíríà fi mú ṣe ló fẹ́ẹ̀ dàbí pé àwọn agbésùnmọ̀mí sàn ju àwọn adigunjalè lọ nítorí pé bó bá jẹ́ agbésùnmọ̀mí àǹfààní wà fún ìjọba láti bọ́ jókòó ẹ̀ka ìjọ jíròrò yá kí ló dé tẹ́ fi ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ mọ́ pa àwọn èèyàn mọ́ ẹ̀já jọ sọ kí lẹ fẹ́ gan ṣówó ni ẹ gbà ẹ máa lọ. ṣé ká sọ pé àwọn agbésùnmọ̀mí sàn ju adigunjalè lọ táwọn yẹn fi lẹ́tọ̀ọ́ sí ìdánilẹ́kọ̀ọ́ àti iṣẹ́ ọ̀fẹ́ àti àwọn nǹkan míì. kò sí ìtò sọnù agbésùnmọ̀mí àtàwọn àwọn tó ń jagun gbalẹ̀ digunjalè gbogbo ẹ̀ àtàwọn ọ̀daràn mi kò sí ìtò sọnù wọn ṣùgbọ́n àwọn ìjọba wa ló fà á tó fi jẹ́ pé ó dàbí pé kan sàn jù kan lọ torí ìkó sàn jù kan lọ ní pé ìjọba bá wọn sọ ẹ wo Gumi ó sọ lẹ́nu ọjọ́ mẹ́ta ó ní kí là ń sọ ó ní tóun bá fẹ́ lọ bá wọn sọ̀rọ̀ nínú igbó òun máa ń mú àwọn officials wọn dání ìjọba pé àwọn ọlọ́pàá gbogbo wọn sóye pé àwọn mú wọn dání wọn jọ ọlọ́pàá wọn ni pé kí là ń sọ ṣó iṣẹ́ òkúri ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó dàbí pé à ń fi ọwọ́ pa àwọn agbésùnmọ̀mí lórí ṣá ń bẹ̀rù wọn ni kò yé mi torí ta bá wò láti orí El-Rufai ní Kaduna títí kan Katsina state kò tẹ̀ sí state tí òun fọwọ́ pa wọn lórí Niger ẹ dárúkọ ẹ̀ Nasarawa àwọn ní ìgbàgbọ́ pé táwọn bá wọn sọ̀rọ̀ táwọn bá fún wọn lówó táwọn bá dá wọn lẹ́kọ̀ọ́ táwọn bá ṣe ìyẹn ni ò ní jẹ́ kán máa ṣiṣẹ́ yẹn tó ń ṣe mọ́ èmi ò rò pé ó bá òfin lọ bẹ́ẹ̀ ìdí ẹ̀ tó fi wà nílùú nìyẹn ìdí ẹ̀ táwọn agbófinró fi wà nìyẹn wọ́n ní ẹni tó bá ìdí ẹ̀ tó fi wà ní pé ìlú tí ò bá sófin kò ṣẹ̀ṣẹ̀ nígbà tó fi ti wà yẹn pé ò gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ yìí àwọn tó bá ṣẹ̀ ṣe jẹ́ ká kó mú wọn ó ṣe jẹ́ pé ògbà tó wà lórí akáyín àkàrà kó ṣe kù ní 19 mo fẹ́ mú padà sẹ́yìn díẹ̀ ní kó tó di pé Babangida dé ni láyé ìgbà Shehu Shagari ni àwọn Mike Tyson yẹn ti ṣe wọ́n ti ṣọṣẹ́ ṣùgbọ́n gbà yẹn wọ́n ṣe àwọn ológun gbà yẹn láàrin kò pẹ́ kò jìnnà wọ́n pa wọ́n dànù tán ni ó fọwọ́ wọn rilẹ̀ ikán tó pera ẹ̀ ní Musa mẹkáníìkì ní Maiduguri ní 1980 ìgbà yẹn àti Maiduguri àti Yola lórí àwọn àtàwọn ọmọ ẹ̀ ni wọ́n ń ṣe ọṣẹ́ lọ wọ́n tọwọ́ ẹmọ ẹ̀ bá ṣọ wọ́n dá wọn fi ebi kún ọmọ wọn rí ni ó ṣe wá jẹ́ ńsìn yìí mo tún ti sọ̀gbà tó lóògùn tí ń gbà tá a jagun abẹ́lé ọgbọ́n tó fi ṣe wọn tó yẹ kí wọ́n á mú wọn lọ síwájú ilé wọn. láti lọ fẹ̀yìn ọ̀tá gbà. mo mọ ìlé ní state wa yìí mo mi ní dárúkọ ibẹ̀ yẹn tó yẹ pé ọmọ ọba ni wọ́n dẹ̀ mú lọ síwájú bàbá ẹ̀ wà lórí oyè wọ́n dẹ̀ mú lọ síwájú ilé bàbá ẹ̀ táwọn èèyàn pé ṣíbáṣíbá wọ́n dẹ̀ wọ́n yẹgi fún wọn pa wọ́n fi bọn padà gbogbo ẹ̀ kàn lọ́ọ́lẹ̀ ni ó ṣe wá jẹ́ ńsìn
tó kan àwọn alágbádá ní gbogbo eléyìí wá ní odòrí akáyànká kù òde egun. wá kí ló dé torí kò sí ìtò sọnù wọn ṣùgbọ́n bí ìjọba bá ṣe fọwọ́ mú ni ẹ wo ní Turkey nígbà tí wọ́n ja àwọn agbésùnmọ̀mí wọ́n bá wọn jà for almost 20 something years ṣùgbọ́n nígbà tó yá tí àwọn yẹn rẹ́dì tí ìjọba sọ pé ní ètò ẹni tó jẹ́ ọ̀gá wọ́n lé lọ sí Syria ó sá láti Syria ó sá lọ sí Kenya náà ti mú ìgbà tó ń mú bọ́n ṣe rí àwọn ọmọ ẹ̀ àwọn tó kù mú nìyẹn wọn bá rẹ̀ dáṣọ jọ kú fún ṣùgbọ́n wọn wá pa torí nílùú yẹn wọ́n ti fi ọwọ́ pé à ń pààyàn pé à ń yẹgi fíyàn capital punishment wọ́n ti fọwọ́ ẹ̀ bọ̀lẹ̀. ṣùgbọ́n agbésùnmọ̀mí yẹn wọlé pátápátá nílùú yẹn nítorí pé wọ́n ti mú òun yẹn wọ́n mú àwọn tó jẹ́ pé àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ wọ́n dẹ̀ fi wọ́n forí ojú wọn fọwọ́ kó wọn sẹ́wọ̀n wọn ṣe gbogbo ẹ̀ ṣe lọ́lẹ̀ ni kí ló dé tí àwa ń fọwọ́ pa wọ́n lórí ń bí ìyẹn ló jẹ́ kàyéfì fíìmù. ó jọ ń pé ìjọba Nàìjíríà náà lágbára ẹ̀ torí ọgbọ́n kan ni wọ́n fi mú Nnamdi Kanu láti orílẹ̀-èdè Kúwà láì gba àyè láti bẹ̀ tán sì gbé lálágbá ìyàká òdìbí lọ́wọ́ báyìí ó wà nínú ọgbà ẹ̀wọ̀n. kí ló wá ń ṣẹlẹ̀ láyé sí ìbéèrè tó yẹ kí èmi àti ká máa béèrè ṣe torí kò ń ṣe pá àlágbára kíní kan jáde ìròyìn kan jáde ní èmi tó ń sọ pé àwọn kan wọ́n kó bíi 411 èèyàn bíi 411 náà kó sínú àgọ́rọ́dì tó ti mú wọ́n wá ń bàjọba sọ pé wọ́n ti jí àwọn èèyàn tó jẹ́ irinwó mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ lólé bẹ́ẹ̀ ni wọ́n ti kó wọn kó wọ́n lè kó wọn pamọ́ sínú ibi tán kó wọn pamọ́ sí wọ́n wá ń bàjọba sọ pé tẹ́yìn bá tó ẹ wá fi tìpátìpá jà ẹ rí i pé ibi tá à ń kó wọn lọ ẹ rí wọn mọ́ nìyẹn báwọn máa pa gbogbo àwọn irinwó tẹ 411 yẹn wọ́n ń dé àjọba ni wọ́n ń wò jọba lójú pé kí ló ẹ máa bọ̀ àwọn kan ẹ̀yìn ẹ̀ tí ẹ̀ dábàá pé ẹ fẹ́ wá fi agídí mú wọn. bẹ́ẹ̀ ni wọ́n jí àwọn ọmọ Jambu náà gbé. bẹ́ẹ̀ náà jí àwọn ọmọ gbà ṣùgbọ́n agbọ́ pé wọ́n fi àwọn àwọn àmọ̀ bí wọ́n sanwó náà ni. wọ́n gbà wọn padà wọ́n ṣàgbà wọn padà. wọ́n jà mọ̀nà kan fi gbà wọn. bẹ́ẹ̀ ni àwọn márùn kan kọ́kọ́ wọ́n fa àwọn márùn kan lè bọ́ta wọn bíi mọ́kànlá tó kù wọ́n ti mú wọn bíi mọ́tàlá ni wọ́n ti fún wọn lẹ̀ ṣùgbọ́n ńgbà ló wá di pé àwọn pa àwọn kan léde òyìnbó ní non-state actors àwọn tó wẹ́ pé wọ́n ń ṣara wọn àgbéjọba lé wọn lọ́wọ́ ṣùgbọ́n wọ́n gbàjọba fúnra wọn. báwo ló ṣe jẹ́ bíi pé Nàìjíríà yìí àwọn non-state actors tí wọ́n rẹ́ pé àdìbò yàn wọ́n àfún wọn ìjọba náà wọ́n á fẹ́ máa ṣagídí ju náà ń wò ìjọba lójú. gbogbo ìlú tèmi mọ̀ ìjọba máa ń ní agbára jù wọ́n lọ. nígbà tí wọ́n jí ní Nàìjíríà wa náà ni wọ́n jí Amẹ́ríkà nǹkan gbé ọmọ ìlú Amẹ́ríkà wọ́n jí wọn gbé lọ sí inú igbó wọ́n wá ń sọ pé wọ́n gbọ́dọ̀ wàá gbàálẹ̀ wọ́n wá fowó gbàálẹ̀ Amẹ́ríkà wọn bá wọn jà wọn ṣe ìgbà tó máa tó ọjọ́ kẹfà Blue Seal náà gbé wá láti Amẹ́ríkà àwọn sójà tó wá gan pọ̀ wọn ju 6 náà lọ wọ́n dẹ̀ débẹ̀ wọ́n pa àwọn sójà ṣe wọ́n gbé èèyàn wọn tó ń jí gbé wọ́n dẹ̀ dá padà láì farapa. èmi ò rí ibi tó jẹ́ pé wọ́n locate wọn nínú gbogbo yẹn wọ́n lo technology wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ balẹ̀ síbẹ̀ wọ́n kó wọn wọ́n pa wọ́n kó wọn mú èèyàn wọn lọ. ní Israel torí èèyàn kan ṣo lórí sábà wo lọ́wọ́ bọ̀ ṣé bí ìjọba wa bí ẹ̀mí ṣe jọ wọ́n lójú la ṣe ń rí yìí ni lórí sábà wo èèyàn kan ní Israel tó bá mu wọ́n á ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe láti rí i pé wọ́n gbà á lẹ̀ wọn ò tiẹ̀ wá ń fẹ́ kí ọmọ kéèyàn wọn kó sùn sí Palestine àbí ìlú míì. ẹ rántí ní Uganda ní ọdún kan wọ́n kó àwọn Israelis as hostages wọ́n jí ọmọ wọn seize aeroplane wọn wọ́n dẹ̀ ṣé wọ́n á ní kán wá fọwọ́gbà àbí kán wá ṣe nǹkan kan pé àwọn ti mú wọn náà nìyẹn. àwọn Israelis wọ́n dẹ̀ rán àwọn crack àwọn elite àwọn tó yẹ pé àwọn bùjẹ́bùdánu ni wọ́n kí amátàsí ni wọ́n dẹ̀ rán wọn lọ wọ́n dẹ̀ release wọ́n gbé plane yẹn padà èyí tó wá gbìyànjú ni pé captain tó lead wọn lọ tó jẹ́ ọ̀gá wọ́n yìí fẹ́ wọnú bó ṣe fẹ́ wọnú plane báyìí sniper kínní ìbọn bá ṣùgbọ́n
wọ́n gba àwọn èèyàn wọn sílẹ̀ gbogbo àwọn èèyàn náà gbà sílẹ̀ a lè sọ example bẹ́ẹ̀ yẹn lóríṣiríṣi ẹ wo even ìjà tó ń jà ní Amẹ́ríkà yìí náà Amẹ́ríkà Israel àti Iranian ẹ wo bọ́n ṣe ẹ wo èèyàn wọn tó kó sínú inú àpáta wọ́n ẹsẹ̀kẹsẹ̀ láyé tó wọ́n mọ̀ pé tó bá rí tí àwọn Iranians ará Iran tó bá rí èèyàn kan yẹn mú Amẹ́ríkà tán nìyẹn oríṣà kan yín nìyí wọ́n á fojú ẹ̀ rí wọ́n lè ní reparation wọ́n lè ní gbogbo owó tí wọ́n ti ná táwọn ti ná sórí wọ́ọ̀ yẹn Amẹ́ríkà gbọ́dọ̀ san ní láyé ẹ fi mọ̀ pé àwọn ìlú yẹn àwa náà dẹ̀ ní agbára yẹn àṣẹ ni lórí mò ń fọ́lò kí ni ìjà Strait of Hormuz yẹn ẹ̀wọ̀n Amẹ́ríkà ti kó kíní lọ síbẹ̀ wọ́n block wọn but àwọn ará Iran yẹn sójà tó wá ń sọ pé àwọn máa ṣe fún àwọn Amẹ́ríkà pé àwọn ti lé mines wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan sílẹ̀ níbẹ̀ tó yẹ pé tí ship wọn bá move by wọ́n máa blow wọn Amẹ́ríkà dẹ̀ gbé kíní lọ robot wọ́n dẹ̀ remove kíní yẹn as at today tí a bá sọ pé àwa náà lọ opportunity yẹn alágbára yẹn àjẹbánu àìfẹ́ràn ìlú àìní olórí tó ní kàkì gbogbo àwọn kíní ló yẹ ká ti ní gbogbo ẹ ló yẹ ká ti ní tó wá gbé àwọn àna jẹ sókè àwọn tán tó wá dùn mí jù ní pé àwa mọ bí tí wọ́n ń kó àwọn kíní lọ forest ni kò sí ìlú a ní forest even l'Ogun State a ní forest ẹ bá lọ sí ọ̀nà Ìjẹ̀bú eré ayé ẹ bá lọ sọ́nà Dẹ́dá mọ nǹkan kan yẹn gbogbo forest wà ń bẹ ṣùgbọ́n kí ló dé pé àmọ́ forest yẹn ni àná tó ń dé àwa yẹn ló dùn mí jù lọ pé ẹ máa bọ̀ ẹlẹ́fẹ́ wá fi tìpátìkù gbà wọ́n sílẹ̀ one ẹ̀ ní rí wọn mọ́ a máa bá yín jà wọ́n á lọ síbi ọ̀dọ̀ wọn lógún wọ́n á lọ bá máa fẹ́ ìgbà wo la dé lẹ́nu la dé bí ìyẹn ló ń dùn èèyàn. tí wọ́n bá tiẹ̀ sún wá bá wọn ṣèpàdé àwọn sójà wa àtàwọn tí wọ́n bá wọn ṣèpàdé àlàáfíà tán bá Boko Haram ṣe ìpàdé àlàáfíà wọ́n á tún jọ máa dọ̀wẹ́kẹ̀ rẹ́rìn ya fọ́tò papọ̀ pẹ̀lú ìbọn lọ́wọ́ àwọn tó ń yẹn. ibùn lọ́wọ́ àwọn ọmọ kéékèèké. bẹ́ẹ̀ni wọn yìí sì gba ìbọn náà kúrò lọ́wọ́ wọn. ìyẹn ló ń yà mí lẹ́nu èmi nígbà tá a wà ní kékeré mi ò mẹ̀tọ́ tí wọ́n ní. mi ò mọ̀ nígbà tí èmi wà ní kékeré gbẹgbẹ ọ̀pá lásán ni wọ́n fi ń da ẹran. da màálù bẹ́ẹ̀ ni. wọ́n fi ń da màálù nígbà yẹn sọ̀ndá nígbà yẹn oyè olúkálùkù ẹ wá sílùú wa o ẹ wá ṣe business ni ẹ wá ṣòwò màálù ni o agbára yín rè ẹ gbọ́dọ̀ kọjá ilé láyé ìsìn AK-47 AK-49 náà fi ń da màálù àdẹ̀ ń gbà wọ́n láàyè òfin wa sọ pé ò lè gbébọn dání báwọn kan ti ń sọ pé bí gbogbo ẹ̀ ṣe Danjuma ló kọ́ bẹ̀rẹ̀ lẹ́nu àwọn kọ̀ọ̀kan náà ti ń sọ bẹ́ẹ̀ pé ẹ jẹ́ kí olúkálùkù máa gbébọn èmi náà gbà pé olúkálùkù fún wa lágbára láti máa gbébọn torí Amẹ́ríkà tó ṣe ó ti di wàhálà fún wọn lénìí ẹ̀rí pé ọmọléèwé akọ̀mọ́ ti bàbá ẹ̀ amóhùn bàbá ẹ̀ á lọ sí skul á máa lọ pa àwọn èèyàn ìyẹn ò dáa ṣùgbọ́n a lè fún wọn ní individuals àwọn èèyàn kọ̀ọ̀kan tá a mọ̀ pórí wọn pé láàrin ìlú ká fún wọn ní license kan gbébọn torí gbogbo yìí táwọn agbésùnmọ̀mí yìí ń ṣe fún wa tó ń lò wá ní pé àwọn oníbọn àwa ò ní tó bá délé yìí sìn tó bá dé inú ilé yìí sìn God forbid mi ì níbọn nǹkan kí ìbọn bá fẹ́ kì í ṣe. èèyàn gbọ́ràn sí wọn lẹ́nu. èèyàn gbọ́ràn sí wọn lẹ́nu ẹni ilé tó bá dé ẹni àdúgbò tó bá dé èèyàn gbọ́ràn sí wọn lẹ́nu ìyẹn lèmi ń wò pé ìjọba gbọ́dọ̀ wá àwọn nǹkan kan ṣe láti fa black ok ẹ wo ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ní kíní ìdí ní northern states ní kíní ìdí ìṣẹ̀lẹ̀ ju a ní ẹ jẹ́ ká ṣe state police ẹ fẹ́ kí lẹ wá fẹ́ torí tí state police bá wà state police nǹkan tó sọ ní pé a máa ní ọlọ́pàá títí dé villages títí dé forest tó ń sọ yìí inú igbó ẹ wò lamẹ́ríkà títí kan bridges náà ní ọlọ́pàá tó ń ṣọ́ kí ni wàhálà kí la àwa ń ṣe federal system ti wá bí àwọn tó kù ṣe kò sí ní Europe gbogbo àwọn ìlú yẹn wọ́n ń ṣọ́ dé bridge wọ́n ń ṣọ́ dé kò sí nǹkan náà kì í ṣọ́ ẹ̀ lè lọ ju bọ́ọ̀mù tó rọ́mọ̀ kẹ́yìn náà lè ju bọ́ọ̀mù síbẹ̀ àwọn tó dẹ̀ fi ṣọ́ ibẹ̀ àwọn tó ní nǹkan lọ́wọ́ ni tó pé ẹsẹ̀kẹsẹ̀ tó bá need help CCTV gan ti ń ṣọ́ wọn àwọn ẹ̀rí pé even láì béèrè àwọn reinforcement àwọn tó máa bá wọn
tó máa bá wọn jà tó máa bá wọn face àwọn arábí yẹn wọ́n ti dé. A ní gbogbo opportunities kìíní kò yẹ ká lè ṣe, ìyẹn ló ń ya ẹ̀mí lẹ́nu. Kò ń ṣe pé a yọ wọ́n sílẹ̀ ní a yọ wọn lára àwọn gbésùnmọ̀mí bíi 700 tá a sọ lẹ́ẹ̀kan pé wọ́n ní wọ́n ń train wọ́n ṣe gbogbo kìíní yẹn. Ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n kò ń ṣe fún àwọn nọ́mbà tó pọ̀ bẹ́ẹ̀ yẹn. Mo rántí ìlú kan ó máa ń nira fún àwọn olè láti lọ fọ́ báǹkì. Ọ̀dọ̀ àwọn yìí wá ṣe pé báwo la ṣe adẹ̀ ní ìdówó tá a fẹ́ fi fọ́, a ní ìdówó a gbọ́dọ̀ lọ fọ́ báǹkì. Wọ́n wá gbẹ́ ilẹ̀ láti àdúgbò wọn, wọ́n gbẹ́ wọnú ìlú báǹkì yẹn. Nígbà tán rí wọn mú, wọ́n kàn ní òkè kò burú, wọ́n dẹ́jọ́ fún wọn, wọ́n wá yọ wọn pé báwo lẹ ṣe ṣe, kí lẹ ṣe ń ṣe, wọ́n lè ṣàlàyé fún wọn, wọ́n gbà wọ́n sọ́dọ̀ láti máa fúnjọba ní ọwọ́. Ẹ wo àwọn ọmọ kan náà wà tá a máa ń rí lórí fídíò sí pé báǹkì ẹni tí wọ́n mọ̀ wọ́n bá rí sim card ẹ̀ wọ́n dẹ̀ mo ti rí wọn mo ti tẹ́ mẹ́ta tí wọ́n máa sọ pé àwọn ọlọ́pàá máa bí wá ní ẹ mú wá, ẹ mú fún ẹni wá. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn wọn kì í jù wọ́n sẹ́wọ̀n. Ẹ máa bọ́n ṣe ń béèrè yẹn pé báwo lẹ ṣe ń ṣe, báwo lẹ ṣe ń ṣe, wọ́n á máa fi wọ́n ṣe àdìtú nǹkan tó bá le onú yẹn kọ́ máa fi wọ́n ṣe. Ṣùgbọ́n tá a bá yọwọ́ yẹn àwọn yẹn sì dá díẹ̀ torí pípa lára owó náà ń pààyàn lára. Àwọn tó ń pààyàn tẹ́mi bá ti lọ kò ṣeé gbà padà. Kò ṣeé gbà mọ́. Ẹ wo oúnjẹ, ẹ ń sọ pé oúnjẹ wọn kí ni oúnjẹ ṣe wọ́n nítorí àwọn agbésùnmọ̀mí yóò jẹ́ kí àwọn èèyàn wa ọ̀jẹ̀ kan lọ sóko mọ́ ni. Benue, Plateau State, kí là ń pè wọ́n tẹ́lẹ̀? Food basket. Ibi tó jẹ́ pé àwọn tó ń fún wa lóúnjẹ nílùú wa tẹ́ pé bẹ́ẹ̀ lóúnjẹ ti ń wá ibẹ̀ ní ẹ̀ wà. Tomatoes oríṣiríṣi nǹkan, potatoes ibẹ̀ ló ti ń wá, carrot. Ṣùgbọ́n rice gbogbo ẹ ti di nǹkan wọ́n ti dá gbogbo ẹ̀rú. Kò sí yẹn mọ́. Ìdí ẹ̀dẹ̀ ni pé àwọn agbésùnmọ̀mí yóò jẹ́ kan gbé wọ́n á gba débì kan, wọ́n á gba ìlú wọn, á gba àdúgbò wọn yẹn, wọ́n á tún rí flag tí wọ́n mọ́ bẹ̀. A sọ pé kò sóúnjẹ, oríṣiríṣi nǹkan àdánù ní kíní ló ti fà wá sí. Lára àwọn tí wọ́n ti ní ìrírí ní apá òkè ọya, wọ́n ń jẹ́ kó yé wa pé àwọn tí Boko Haram ti mú lọ sí inú igbó kìjìkìjì láwọn ibi tí wọ́n fi ṣe bùbá wípé owó ń bẹ lọ́wọ́ wọn o nínú gbóhùn pé kò sóúnjẹ tí wọ́n fẹ́ jẹ, pé gbogbo ìgbádùn ni, pé kódà bẹ́ẹ̀ yẹn bá lójú kòkòrò tó bá lọ ọbẹ̀ kò ní fẹ́ jáde mọ́. Torí àwọn kan wọ́n á gbé àwọn méjì kan lọ́dọ̀ wa ń jọ kan nígbà mo wà ní Gọ́mọ̀rú Ìgbàlà, wọ́n á gbé alájà àánú di alájì rẹ̀ náà. Ìgbà kan gbé àwọn méjèèjì yẹ wọ́n á gbé wọn pé wọ́n mọ̀ pọ̀ ọmọ olówó làlájì àánú, ọmọ olówó làlájì rẹ̀ náà. Ó ti yé nìsín. Ìgbà kan gbé wọn lọ wọ́n ní pé àwọn gbéra ní alẹ́ báyìí aago 4 ìrọ̀lẹ́ náà tó débẹ̀. 4 ìrọ̀lẹ́ ọjọ́ kejì náà tó débẹ̀. Ó ní pé ibẹ̀ nígbà tí èèyàn wà ní gbèsè ayé tuntun kan lè yóò ní fẹ́ kó ń bẹ tí èèyàn bá lójú òkòrò, kò ní fẹ́ kó ń kó ń bẹ torí kò sí nǹkan tó ń wá tó ní rí, kò sí nǹkan tó ń gbìyàn wá tí ò ní rí níbẹ̀. Wọ́n ṣe ibẹ̀ débi pé èèyàn ò lè mọ èyí kó lè yàn lè ronú ilé mú tó bá débẹ̀ nínú igbó bẹ̀ ni. So ẹ̀wà wọ́n tẹ̀wà àpò 5,000 dì sí adìyẹ olójú 1,000 kò ní ibi adìyẹ. Odidi adìyẹ kan tó tóbi kò lójú 1,000. So wọn fari yẹn nínú àwọn lára, wọ́n ń lo ìjọba tí wọ́n níbẹ̀ fún ara wọn. Kì í ṣe ti Tinubu, kì í ṣe ti Buhari, wọ́n ń dá lo ìjọba tí wọ́n níbẹ̀ fún ara wọn. Àwọn wo sì ni wọ́n lè sọ pé wọn ò ní fẹ́ jáde mọ́? Àwọn tó wà ní apá òkè ọya, ọ̀gọ̀rọ̀ tó ń gbé nínú ìṣẹ́ àtòṣì ṣáájú kí wọn ó tó wá ní ó yá máa bọ̀, tàbí wọ́n jí gbé lọ síbẹ̀, wọn ò wá fọwọ́ kàn, wọn ò pa, wọn ò sì fìyà jẹ, wọn wá sọ dára wọn. A wò pé ìgbádùn tóun ò rí nígboro lòun rí níbí. Lọ́pọ̀ rẹpẹtẹ náà sì ń bímọ lọ́hùn-ún láìsí ìtọ́jú tí wọ́n wá ń rírú orí ọ̀fẹ́ yẹn. Lẹ́nu àìpẹ́ yìí nìkan lára àwọn tí ó ti jẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ṣùgbọ́n tí kì í ṣe ọmọ ológun mọ́ báyìí nítorí pé ó ti fi iṣẹ́ yẹn sílẹ̀, tó ń ṣàlàyé pé owó tóun ń gbà kò kọjá 1,100,000 naira. The last salary wey I collect for army na 109,000, 111,000. Na you go buy uniform, na you go buy boots, na you go buy anything wey you wan use. How much be the boots? The boots sometimes 60k fa. Àti pé gan bóun ra wọ
búùtù tí àwọn sójà ń wọ̀ àtàwọn nǹkan tó ń fi dáàbò bora òun nínú owó oṣù òun lòun ti rà á pé kì í sì ṣòun nìkan gbogbo àwọn ni ṣùgbọ́n tígbà tí gómìnà bá fẹ́ ṣe nǹkan kankan tí wọ́n ó ṣojú ayé wọ́n ó kó ẹ́límẹ́ǹtì yẹn nǹkan ìjà wọ́n kò lé àwọn lórí wọ́n á pa wọn láṣọ látẹ̀wọ̀n àwọn nǹkan táwọn máa lò láti fi dáàbò bora àwọn láti fi dúró pápápá lójú aráyé ṣerú ẹni bẹ́ẹ̀ tó ti ń rówó rọ̀gùnrọ̀gùn látọ̀dọ̀ ikọ̀ Boko Haram tábọ̀ wá ní tó lóun ti yí padà tó bá darapọ̀ máwọn ọmọ ológun Nàìjíríà tí ò ní gbàbọ̀dé. agbábọ̀dé ṣe rí wọ́n ní amúkan ẹrù ẹwọ́ ó ní ìsàlẹ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ òkè ìwọ̀n bóyá tó ṣe bí òwe ṣe rí àìnírú àìní owó àìríjẹ poverty ó pẹ̀lú nǹkan tó ká bímọ jọ ká má róúnjẹ fún wọn ká gbé abọ́lé wọn lọ́wọ́ pé kó máa tọrọ oúnjẹ òun ló jẹ́ kíkíní yẹn pọ̀ lókè ọ̀yà. wọ́n sọ bẹ́ẹ̀. ó ní tá a bá dẹ̀ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ poverty wa yìí poverty àìní lọ́wọ́ iṣẹ́ àtúnṣe tá a bá wá nǹkan kan ṣe sí ó máa ṣẹlẹ̀ ni. ẹ wo bí tí gbogbo yẹn tó ti ń lọ sìn iṣẹ́ àtúnṣe tá à ń sọ yẹn kíní kan jáde nínú ìwé ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní tẹ́ẹ̀tẹ́lẹ̀ India ni poverty capital of the world wọ́n ní bẹ́ẹ̀ tí ní iṣẹ́ àtúnṣe pọ̀ sí jù wọ́n ní 79 million ìgbà tá a máa gbà lọ́wọ́ India àwa ní 94 million ní ọ̀sẹ̀ tó kọjá yìí ó ti di 136 million wọ́n ti bọ́ sínú iṣẹ́ àtúnṣe nínú ìlú tó yẹ pé wàrà àtòyìn ń ṣàn. 136 million. 136 million. tá a bá sì ń fojú wo iye ọmọ Nàìjíríà wọ́n máa ní bíi 200,000 million plus. 230 ní minimum ẹni ká tiẹ̀ pàpẹ́nu bú bẹ́ẹ̀ yẹn. bó ti ẹ̀ pa àmọye wa náà. bẹ́ẹ̀ ni ká tiẹ̀ náà àmọye wa yẹn ṣe àṣe census dáadáa ni politics ìṣèlú láti bọ́ gbogbo ẹ̀ òṣèlú láti bọ́ census 90 ìtọ́jú ṣe census gbé wọ́n ṣe 63 kò wọ́ọ̀kù wọ́n dàrú ni èyí tó ń ṣe gbẹ̀yìn 2016 ni ṣùgbọ́n ìwé yẹn náà gan. kò kẹsẹ̀ járí. kò fẹsẹ̀ káàkiri nǹkan ṣe mí báyìí sì iṣẹ́ náà ti síwájú tọrọ mọ̀ pé òjòrò ni kò ní wọ́n ní ṣe dáadáa ẹ ká fìyàn sílẹ̀ iṣẹ́ àtúnṣe pẹ̀lú gbogbo owó tá à ń rí kò dáa rárá nílùú yìí àwọn tí wọ́n wà lábẹ́ United Nations ó sọ pé ẹni tí ó bá ná $1 a day kí ni equivalent dollar ọ̀tẹ̀ tí wọ́n lọ sọ 1,400 something about 1,400 something yẹn tẹ̀ ó ti di 1,600 or 1,700 ó máa ń wálẹ̀ ó ń lọ sókè ṣe gbogbo ẹni ìlú nìyẹn tá a bá ṣe sí owó wa ó lè jọjú ṣùgbọ́n báwo ló ṣe fẹ́ rí rẹ̀ ìlú lòṣìṣẹ́ ń gbà ìlú ní minimum wage 70,000 àwọn core members ń gba 77,000 kí ló rà náà ló ṣe jẹ́ pé àwọn Boko Haram yẹn wọ́n lọ máa ń bá àwọn Arábí yẹn pé wọ́n ń fa wọn lójúmọ́ra wọ́n ń fa ọmọ wọn lójúmọ́ra torí nǹkan tó yẹ kíjọba ṣe wọ́n ṣe kí ló dé yẹ kíjọba ṣe owó yìí ó yẹ kán pín kó kan aráàlú kó kan àwọn tí ó wà nílẹ̀ ẹlẹ́fẹ́ lábẹ́lẹ̀ pátápátá oògùn kó lọ sílẹ̀ oúnjẹ kó lọ sílẹ̀ ọ̀rọ̀ iléèwé àwọn míì ti mọ wọn kó iléèwé nígbà tí gbogbo ọ̀rọ̀ kíní yìí ti ṣẹlẹ̀ ọmọ olówó tó máa fi ọmọ lọ padà sí iléèwé àwọn lọ́wọ́ àwọn tó ń lòdì olùdá àwọn tó ń darí wa wọ́n lówó tó máa fi rọ́mọ lọ sílùú òyìnbó ẹni mélòó ló ní owó àti rọ́mọ torí ẹ̀ ní iléèwé wa wọn ṣe náwó ọ̀yọ́wọ́ tó dáa síbẹ̀ láwọn ìlú mi ní Canada public school owó US school ti gbogbogbò làwọn èèyàn rán wọn ṣe lọ bí wọ́n tó ìwọ́n mi ẹlòmíì ló lówó tó máa fi rán wọn lọ sí private school and public school dá ju private school lọ́nbẹ̀ ní research tí mo ṣe ò ní láti náwó púpọ̀ rárá ìjọba gbà yí pé àwa la máa ṣe oúnjẹ ẹ̀fẹ̀ owó yìí àti a máa ná fún iléèwé yìí la máa mú iléèwé tó dáa bàbá wa olówó dẹ̀ ṣe wọ́n ní nígbà tí gbogbo ẹ̀ bá dojú náà nìyẹn máa rántí ẹni tó wà lọ́rùn. bẹ́ẹ̀ni àìṣe dáadáa ara yìí ni. àìṣe dáadáa ara yìí bàbá yẹn dẹ̀ sọ ń gbà yẹn pé owó tá à ń rí Nàìjíríà
ó yẹ kí a lè ṣe ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ láti primary títí dé yunifásitì. Òun là ń rí nílùú ọba. Ṣé àwa tẹ̀ wá ń láyé southern region bẹ́ẹ̀ ni ẹ o. àìláyé western region. Western region rẹ̀. Àwa tiẹ̀ àwa sì kọjú mọ́ òwe ń bí o. Ọ̀hún yẹn kò rí bẹ́ẹ̀ rárá. Kò rí bẹ́ẹ̀ rárá. Ẹ bá rí gbogbo àwọn kò sí bísíǹsì bẹ̀rẹ̀ state táàbù ṣiṣẹ́ nílùú ọba yẹn nígbà tí mo wà ní NBC. Ẹ bá drive lọ báyìí ẹ kàn máa rí abọ́ lọ́wọ́ àwọn ọmọ. Lókè Ọya. Lókè Ọya. Ìgbà tó yẹ kán wà nílé ìwé. Irú àwọn ọmọ yẹn ni wọ́n ń bọ́ sọ́wọ́ Boko Haram. Wọ́n máa bọ́ sọ́wọ́ ISWAP. Torí àwọn yẹn lówó tán máa fi tàn wọ́n. Àwọn yẹn náà ní rán wọn lọ school o. Torí ìwé haram ni ìwé lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n wọ́n á tọ́jú wọn kán lè máa rí wọn fi lọ fún iṣẹ́ burúkú yìí. Bí wọ́n ṣe ń ṣàn omi wọn ń ṣàn wá sí ilẹ̀ Yorùbá kódà lápá ìlà oòrùn orílẹ̀-èdè yìí south ní gúúsù níwọ̀ oòrùn bíbá igan pàápàá omi wọn ti ṣàn dọ́dọ̀ wa o. Bó ni ìyẹn ti ń rí lára yín kí lẹ rò pé yẹ ká ṣe tá ò ṣe kí lọ́nà àbáyọ. Ó kọ mí lóminú. Ó kọ mí lóminú ń pa ará ọ̀run tá à ń sọ. Ó mú mi rántí Akérédolú gómìnà wọn ní Ondo State. Ọkùnrin yẹn kọ́ lọ́wọ́ tẹ̀sí afẹ́fẹ́ rí. Ọ̀gbẹ́ni yẹn ó gbìyànjú fún wa ní sáà. Buhari àti Malami wọ́n ní a lè ṣe regional police pé ká máa tọ́jú àwọn èèyàn wa ká má jẹ́ káwọn ará bí wọlé. Malami ní rárá òfin ọ̀gbọ́ wa ni tó o bá ṣe bẹ́ẹ̀ kí àwọn state àwọn local àwọn state parliament ilé aṣòfin ìpínlẹ̀ ilé aṣòfin pé káwọn yẹn ṣòfin wọn ní nǹkan tó fẹ́ ṣe sí yẹn. Wọ́n tún láwọn ní ìdìbọn wọ́n sọ f'Akérédolú pé wọn lè gbàbọn ìjọba òfin ò jẹ́. Òun yẹn tún dọ́gbọ́n aṣá máa ṣe kí lorúkọ Àmọ̀tẹ́kùn. Ẹ wo Àmọ̀tẹ́kùn Oǹdó yẹn ló dáa jù lélẹ̀. Àwọn abáyọwọ́ Àmọ̀tẹ́kùn Oǹdó èmi ò tún rí i tó tún ta mọ́ra bíi tiẹ̀. Bóyá torí òun tún wá súnmọ́ wọn ní ó súnmọ́ Kwara ó súnmọ́ Oǹdó ó súnmọ́ Ìlọrin ó ti ń pààlà pẹ̀lú àwọn ìlú yẹn. Bóyá torí ẹ̀ ló ṣe ta mọ́ra pẹ̀lú Kogi Kwara wọ́n ti pààlà Oǹdó pààlà pẹ̀lú Kogi. Ìyẹn ló jẹ́ kán ta bóyá ìyẹn ló jẹ́ kán ta mọ́ra àbí torí àwọn tó ti ṣe gómìnà ọbẹ̀ tó dẹ̀ ní ṣe lọ́wọ́lọ́wọ́ ó ta mọ́ra ó rí pé táwọn ará bí ó bá wọlé wọ́n dẹ̀ ti wọlé gan oríṣiríṣi ọ̀nà fi ń wọlé o wọ́n bá tírélà wọlé Oǹdó náà lọ́ máa dá mọ́tò dúró pé ìwọ ibo ló ń lọ ta ló ń lọ bá ń bẹ̀ ta ló yìí báyìí ta ló pè é wá àwọn olùtàn kí ló tún kó machine ẹ padà síbi tẹ́ ti ń bọ̀. Àwa ò ṣe bẹ́ẹ̀ àwọn state kan ò ṣe bẹ́ẹ̀ ní south west ó ń dùn mí gan torí kí nìyẹn ti débí wọ́n ń wọlé àsọ̀rọ̀ àpariwo àdá wọn padà bóńdó ṣe ń ṣe wọ́n ti wá gbalẹ̀ ńsìn Ọlọ́run má jẹ́ o tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n borí wa rí o ṣùgbọ́n ó yẹ ká ti bẹ̀rẹ̀ sí ìjà igi gangan má gún mi lójú àtòkèrè láti ń lọ ó yẹ ká ti máa dá wọn padà àwọn tí ò bá ìwọ tó bá ní nǹkan tó ń ṣe kò yẹ kó wà láàrin wa ń bí torí bọ́n ṣe ń wọlé yìí wọ́n ń put pressure wọ́n ń ba omi wa wọ́n ń jẹ́ kí àwọn tó ń lo omi wa tó ń lo náà wa tó ń ṣe gbogbo ẹ̀ tó ń lo ọ̀la wa tó ń lo ilẹ̀ wọ́n ní gbogbo nínú gbó wa wọ́n pọ̀ sí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ àwọn tó yẹ ká máa gbà wọlé làwọn tó ń wúlò fún wa àwọn tí ò wúlò àwọn tó máa gbàdá tó máa gbé gbogbo ẹ̀pẹ̀ ọkọ́ tí wọn ò níṣẹ́ lọ́wọ́ wọn á dà wá sún yàtẹ̀ ńgbà kò dẹ̀ síbi tí wọ́n ti dé o àti ìlú Ìgbò àti kò sí east tó south tó gbogbo ẹ̀ náà ti dé pátápátá. Kò sábúlé ilẹ̀ Yorùbá tẹ́ máa dé tẹ̀ ní bá Fúlàní kò dẹ̀ wọ́n kò ń ṣe gbogbo wọn ló wá bá iṣẹ́ gidi wa àlàáfíà wa kò ń ṣe gbogbo wọn àwọn tó ń rán wá pé kó wá wọlé àwọn tó ń pé yes tí gbogbo ẹ̀ bá dá àti àwọn ọmọ náà pọ̀ jù ó dẹ̀ yẹ ká ta mọ́ra aláwọn tó lè bá wa tó lè bọ́ ti ń ṣe tẹ́lẹ̀ wọ́n ti jagun láàrin ara wa rí Haúsá ti gbógun wá bá wa rí táwọn ọ̀dẹ̀ borí wa Fúlàní wọ́n ti gbógun wá bá wa rí táwọn ọ̀dẹ̀ borí wa adèsí láwọn èèyàn alágbẹ̀kọ̀yà aláwọn OPC aláwọn tó ń pọ́n lè àwa ò sọ̀rọ̀ ọjà o
ṣùgbọ́n ká má jẹ́ kí wọ́n kan borí wa, ká má jẹ́ kán gba gbogbo ilẹ̀ wa. ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ torí àwọn ibì kan wà náà tó ti gbalẹ̀ gan tó yẹ pé èyí tí àwọn èyí tó wá burú bẹ̀ ni pé àwọn bá wa traditional rulers ìmí ń gbàbọ̀dì nínú wọn ká sọ̀rọ̀ síbi tó wà. gbogbo àwọn màálù yẹn lára àwọn bá wa àtijọ́yè nǹkan àwọn náà kó lé wọn lọ́wọ́ wọ́n á dẹ̀ lọ fi màálù yẹn wọ́n á lọ fi jẹ oko olóko. a máa dá ẹ̀bi fún àwọn Fúlàní àwọn èèyàn wa náà kó ó yẹ ká pera jókòó ká ṣe ìpàdé bá ṣe máa ti borí kínní. wọ́n lé àwa náà kúrò lóko bẹ́ẹ̀ ni lálábàtà lẹ́yìn ọ̀dẹ́dá nǹkan tó máa kọ́ ṣe ni pé wọ́n á da ẹran wọ́n ti ṣe fún mi rí lóko wọ́n á da màálù wọn kọjá lórí gẹ́tò gbìn. ó ṣẹlẹ̀ sáwa náà. ó ṣẹlẹ̀. gbogbo oko náà jẹ tán. wọ́n jẹ́ so. gbogbo owó téèyàn náà wọgbó ta ló fẹ́ mú kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ọbẹ̀ ńgbà láyé amúsùn wọ́n ṣòfin kan tó sọ pé àtàjàgúnbalẹ̀ o àti wọ́n tó ń daran wọ́n tiẹ̀ ní kò sí open grazing pé ká máa da màálù ní ìta gbangba. ṣé wọ́n mú wọn ṣé wọ́n ṣe òfin yẹn ṣé wọ́n fi fọ̀ wọ́n lẹ́sẹ̀ ṣé wọ́n jẹ́ kó fi yẹn rẹ̀ rinlẹ̀. ní ọ̀sẹ̀ tó kọjá yìí mo sì sọ lórí ibì kan tí mo lọ tí mo ń sọ pé mo sì rí màálù níbi bíúrì yẹn ní láfẹnwá bíúrì ní ìbáyìí tó ń dáwọ́ títì kọjá lórí títì tí mọ́tò ń rìn. iṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ibi tó ti ń tí gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀ nígbà tó bá délẹ̀ tán àwọn máa ní àkó wọn àtúkó wọn tán ó di àní wọ́n ti àti fún wọn lẹ́kọ̀ọ́ àti ṣe gbogbo ẹ̀ ó yẹ ká wá nǹkan tá a máa ṣe. ìkíní ní pé a gbọ́dọ̀ mú ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí ká mú ní òkúkúdùn torí kò dá bóyá ń ṣẹlẹ̀ mo tẹ̀ wá ń wò pé ó ṣe wá jẹ́ orí akáyín làṣà kàrà tí wọ́n fẹ́ tó ṣe kó báyìí mo dẹ̀ rí pé ńgbà tó bá kan south ní kíní yìí máa ń pààyàn ń bí wọ́n jíyàn gbé ń bí wọ́n ṣe gbogbo ẹ̀ ìyẹn ló máa ń pọ̀ jù. kí ló dé kí làbẹ̀ wá ń ṣe sí ẹ wọ̀rọ̀ state police yẹn pé ká ní ọlọ́pàá àbílẹ̀ o wọ́n ti sọ Tinubu ti ṣe gbogbo wọn ti ṣe àti àdá sí kíní yẹn dẹ̀ pẹ̀lú nǹkan tó lè jẹ́ kí gbogbo kíní tán kó lọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n ọ̀nà oríṣiríṣi la lè gbé gbà a dẹ̀ ní kọ́jẹ́ kólúkàlùkù kó dúró lápò ara kálukú dá wà wọn ò fẹ́. ṣé tó ń kálukú bá dá wà láyé ara ẹ̀ ṣé kò ní rọrùn sí ṣá. ó ló máa rọrùn jù nígbà àwọn kan ti bá wa dábàá ẹ̀ o ìṣe náà bú wọn o Gaddafi Muammar Gaddafi tó wọn gba olórí Libya tí wọ́n pa yẹn tí àwọn Americans lọ pa ó ní ká gbé Nàìjíríà sí méjì ìkan wá jẹ́ Muslim North Christian South tábàdẹ̀ wo lóòótọ́ Muslim ló pọ̀ jù ní North Christians ló pọ̀ jù ní South ó ní tá a bá ṣe yẹn ó ní rọrùn á wà à ń jà lẹ́nu à ń jà lọ́la kò ní í sí mi olúkúlùkù á dẹ̀ máa develop pẹ̀lú nǹkan tó bá ní. ìṣe olórí orílẹ̀-èdè yìí ń gbà yẹn bàbá Ọbásanjọ́ wọn lórí ẹ̀ wọ́n ní orí Gaddafi ò pé ṣá ti wá rí báyìí sì lórí ẹ̀ pé torí nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀ náà ti yẹn nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀ nìyẹn ṣùgbọ́n máa ń da ẹ wo bí Russia bó ṣe bẹ̀rẹ̀ Soviet Union wá di pé Russia ló dá wà Ukraine lọ Poland lọ Bosnia Herzegovina gbogbo wọn lọ kálukú wọn lọ wọn dẹ̀ wà lálàáfíà wọn dẹ̀ ń dìbẹ́lọ̀ wọn lọ wẹ́rẹ́ ni. tí Yorùbá bá lè dúró láyé tiẹ̀. yes a bá lè dúró láyé tiwa kí Ìgbò ìyẹ̀wọ̀n kí Ìgbò tiẹ̀ ti ń sọ fún àwọn fẹ́ dúró IPOB wọ́n fẹ́ lọ ti pẹ́ IPOB kò ní tó bá even lè níyì ọ̀sẹ̀ wọn káwọn kan náà ń sọ àìdí àyẹn nílẹ̀ Yorùbá ń bí àwọn Adébóyè bàbá pòfẹ́sọ̀ bàbá yẹn ó ti ń sọ ti pẹ́ pé nǹkan tó dẹ̀ ń fẹ́ ni wọ́n fẹ́ ká dàgbà sókè ilẹ̀ Yorùbá tó rà ní nǹkan tá a lè fi ọpọlọ ni ẹ sọ á ní obìnrin kan tó kọ́kọ́ wa mọ́tò ní gbogbo Nàìjíríà tó kọ́ rà tó dẹ̀ wa mọ́tò Kútì ọmọ Abẹ́òkúta yìí
lọ́gbẹ́ ẹni tó kọ́ dókítà onímọ̀ dókítà ẹnjìníà tó ní wọn fẹ́ wo nǹkan tá a ti gbé ṣe bó bá jẹ́ pé àwọn tó ń kọrin ni ẹ jẹ́ ká wò lénìí àpọ̀jù wọn ìyẹn lèmi ṣe ń wòye pé bóyá pé ìyẹn ló máa solve problem ló máa fi òfin sí gbogbo à ń pààyàn à ń gbé jíyàn gbé yìí wọ́n tiẹ̀ ti wá jẹ́ kí jíyàn gbé yẹn kó ti wá wọ gbogbo surrounding bí ìyàwó á lọ ṣe bọ́yìí máa jọ́kọ gbé toró ẹ gbowó lọ́wọ́ ìyàwó ọ̀rọ̀ burúkú àtẹ̀rí ọmọ wa á lọ work against bàbá ẹ̀ bí bàbá àwọn fún un lówó ẹ má bá òun jí gbé òun lè rówó gbà lọ́wọ́ ó ti kò dáa rárá Yorùbá ò ní ro kọ́ṣọ̀ yẹn àwádẹ kọ́ṣọ̀ táwa ní tẹ́lẹ̀ ní pé even ládùúgbò tí ọmọ kan bá fẹ́ di wàhálà sí ará àdúgbò lọ́rùn bàbá ẹ̀ ló máa lọ fà á sílẹ̀. Bẹ́ẹ̀ni ẹ bá ń bá wí. Àwa ń bára wa sọ̀rọ̀ àwọn ìlú tó kù wọn ò ní ro kọ́ṣọ̀ yẹn wọn ò ní ro èdè yẹn pé wàhálà ọmọ yìí pọ̀. Ẹ bá mi. Wọn lójú kan ní bí wọn gba ojú ní ìtọ́. ló ń tọ́ kán lè jẹ́ kí àlàáfíà wà láàárín ìlú ní gbogbo yìí tá à ń sọ yìí tí ò bá dẹ̀ sí ń bẹ̀ òfin wà tí ò bá sófin kò ṣẹ̀ṣẹ̀ ẹ má da ẹran kọjá oko kí làwọn gómìnà wa ń ṣe even gbogbo ọ̀rọ̀ Boko Haram nǹkan tá à ń sọ yìí náà àwọn gómìnà wọ́n ń gbowó security for kò sẹ́ni tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò kí ló dé tí wọ́n lè ṣe vigilante ṣàdúgbò òfin sì jẹ́ kán ṣe as the chief security officer yes òfin jẹ́ kán ṣe àwọn tó ń fẹ́ àwọn tí wọ́n ò níṣẹ́ tó ń dẹ̀ fẹ́ ṣiṣẹ́ òfin tó ní kẹ́ ẹ dá sílẹ̀ ó gbà yín láyè kẹ́ ẹ ra ìbọn fún wọn gbogbo nǹkan tó máa lò tí àwọn gómìnà wa bá dá sí ọ̀rọ̀ gbésùmọ̀mí yìí á lọlẹ̀ á rodò lọ mú mi torí ojú mẹ́wàá àmọ́ olúkàlùkù mọ́ máa rí àwọn tẹ́ máa gbà síbẹ̀ àwọn ọmọ ìlú yẹn ni wọ́n dẹ̀ ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ kán ṣe lóye bí mi ṣe rò ní ẹ pé ṣùgbọ́n bí tá a fi bẹ̀rẹ̀ ní pé ṣé ó dáa wọ́n máa ní ẹni tó ti pààyàn wọ́n fún láàyè wọ́n kọ́ wọ́n dá lẹ́kọ̀ọ́ wọ́n tún wá dá padà sígboro a ti rí àwọn tó yẹ pé wọ́n dá padà sígboro tí wọ́n pẹ̀lú àwọn tó já jail ní Èkó tó bírèkì jail ní Èkó wọ́n fọ́ ọgbà ẹ̀wọ̀n ṣe pẹ̀lú nǹkan tá à ń rí ìmí inú wọn ló ń ṣamí fáwọn àwọn agbésùmọ̀mí kábàáwò lọ wò bọ̀ mélòó nu wọn ló wúlò fúnjọba àti fáwùjọ pápá àti fáwùjọ ó yẹ ká tún èrò wa rò lórí ìyẹn ìró dàbí pé èyí tí Buhari ló gbà wọn láàyè tó pọ̀ jù ìkan pè ní visa on arrival pé nígbà tó bá dé tó wọ̀lú wa wọ́n ṣẹ̀ máa fún ẹ ní àyè wọ́n máa fún ẹ ní ìwé tó máa fi gbé bọ́n náà ti ń ṣerú ẹ̀gbá ẹni bó kọjá wọ́n wọlé bọ́dà sí wa ibi tá a mú kinní sí ẹnubodè wa o kò sọ àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n ṣe dáadáa ìṣe náà kàn ń wọlé ẹlòmíì afẹsẹ̀rìn wọlé gbogbo àwọn yẹn ló yẹ ká mójútó tá a bá fẹ́ gbogbo kinní mọ́ ju wípé mú wọn ìwé wọn dájọ́ fún ṣínú àwọn sójà tó mú wọn ṣínú wọn máa dùn ṣínú àwọn tó ti pa ọ̀rọ̀ ìná wọn ṣínú wọn máa dùn bí ìgbà tí a fi ń lá wọn lójú ni pé àwọn tó gbé àwọn náà ẹ̀kọ́ wọn là ń kó àwọn tó wà lẹ́yìn láwọn ọmọ agbésùnmọ̀mí yẹn gbà kò sí ẹ̀ṣẹ̀ kò sí ìfìyàjẹ fún ìwà burúkú ẹ̀kọ́ wọn là ń kọ́ wọn pé ẹbí mi náà bá ṣe ẹ̀rọ mú mi á ṣe gbogbo ẹ̀ á dẹ̀ fi mí lẹ̀ àbí kọ́ tó gbà mí síṣẹ́ ó kù díẹ̀ káàtó. adúgbò pọ̀ lọ́wọ́ yín Pa Eddie Aina tí wọ́n fi ìgbà kan rí jẹ́ ọ̀gá iléeṣẹ́ NBC tó ń ṣe àmójútó ìgbóhùnsáfẹ́fẹ́ ní Nàìjíríà ọ̀gá ni wọ́n ní àwọn iléeṣẹ́ rédíò tó jẹ́ tìjọba àti ìta aládàáni wọ́n sì lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n jẹ́ alábòójútó iléeṣẹ́ rédíò aládàáni kan lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì lókìkí nípínlẹ̀ Ògùn àmọrírì yín gan ni sà ẹ ṣé gan púpọ̀ lẹ́yìn tá a ti ṣàlàyé ọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ ikọ̀ Boko Haram àti ìgbésẹ̀ ìjọba ǹjẹ́ lẹ ní èrò kan fún àwọn láńlọ́ọ̀dù àdúgbò kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá kí ewu má bàa wúwá kí wọ́n bá tẹ̀yìn gbèrú wa kómi má tẹ̀yìn wọ̀gbìn wọn lẹ́nu. àwọn láńlọ́ọ̀dù wa wọ́n ní iṣẹ́ tó pọ̀ láti ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń dágunlá èrò ọkàn wọn ní pé ìjọba
ló yẹ kó máa ṣe àmójútó. Ìjọba ní wọ́n ní ìhà táwọn wọ́n ní ipò táwọn gbọ́dọ̀ ṣe àti yàn wọ́n síbẹ̀. Kò sí ń ṣe pé lẹ́yìn tá a yàn wọ́n síbẹ̀ tán àwa tún máa jẹ́ àti fi agbára wa lé wọn lọ́wọ́. Ìdí ẹ̀ tí ìwé òfin wa fi sọ nìyẹn pé àwọn náà máa tọ́jú welfare wa àti security. Ọ̀rọ̀ bí ẹ bá ṣe máa ta leave dáadáa ká máa jẹun dára ìjọba ló máa ṣe. Ṣùgbọ́n ìjọba ní ipa tó ń kó. Àwọn landlord náà wọ́n ní ipa tó yẹ kán kó tí wọn kì í kó. Ẹlòmíì ẹni tó gbà sílé kò kí wò dáadáa. Ní àdúgbò wa a ṣe ti ọmọ Nàìjíríà rere kan. Ilé kan wà tí wọ́n kó kù ńbẹ̀, àwọn tó ń lé wọ́n kó kù ńbẹ̀. Lẹ́nìkan wá lọ gba àkọ́rí pé àwọn Haúsá yẹn ó bá ti dalẹ̀ wọ́n á dé wọ́n á sùn síbẹ̀ wọ́n tó 8. Tó la ojú wa sílẹ̀ la bá wo ẹni tó nílé yẹn la bá pè wá sí ìpàdé. Wàhálà ló kó wá sádùúgbò wa yìí. A fún ẹ lọ́sẹ̀ kan sí wàá rí pé machine tó máa rí níwájú ilé yìí àwa ò fẹ́ àfẹ́ danger o àfẹ́ wàhálà. O gbọ́dọ̀ ó ní òun fẹ́ gbà ọ́ lọ wá ẹlẹ́dẹ̀ wa Yorùbá lọ wá kó gbà síbẹ̀ tá a lè bá sọ̀rọ̀. O lè gba Haúsá síbẹ̀ torí a mọ àdúgbò fún wọn ní ìlà kékeré báyìí wọ́n á mú báyìí nìkan bá a ṣe gbógun tì nìyẹn. Dọ̀là ọlọ́lá tó fi jẹ́ pé ẹlòmíì ló gbà síbẹ̀. Àwọn irú iṣẹ́ tó yẹ ká máa ṣe nìyẹn. Tá a bá rí ká sọ àwọn tó ń rìn ládùúgbò even àwọn tó ń ṣa irin kiri àti àfẹ́ wọn mọ́. Ó yẹ bó ṣe ká máa ràn ìjọba lọ́wọ́ nìyẹn. Tá a bá dẹ̀ gbọ́ nǹkan ká tètè fi tó àwọn olófin létí. Ká máa wo àwọn tá à ń gbà sí ilé. Wọ́n á gbọ́dọ̀ sórí pé àwọn kan ń sanwó wọ́n máa sanwó tó pọ̀ jù. Lẹ́yìn ọ̀la kó má já sí àbámọ̀ o. Á já sí àbámọ̀. Ẹlòmíì á sanwó kò rí ẹ̀ wá ní sanwó ilé mọ́. Ẹlòmíì á lọ kó olè wá sádùúgbò. Ẹlòmíì á lọ kó àwọn tí wọn tó ẹ pé wọ́n máa fi ọ̀bẹ sápò wọ́n máa fi ìbọn sápò wọn. Àwọn landlord wa ó yẹ kí àwọn oníṣẹ́ tó pọ̀ láti ṣe torí tí wọn ò bá ṣiṣẹ́ ìjọba ojú ìjọba ò lè tó gbogbo ẹ̀. Even ká tẹ̀ wá ṣe ti àwọn state police pé a máa ní ọlọ́pàá àdúgbò àwọn náà máa bá a mójútó ọlọ́pàá àdúgbò. Ẹni tó bá kọjá kí lẹ wá ṣe o àwa ń gbà wọn láàyè. Tá bá ti rójú kí ló wá ta ló wá wò. Tó bá lóun ṣàrin lé. Tó bá lóun ṣàrin láéláé ṣàrin bí ṣàníta. Bólábòlá àgbàrú ẹ̀ láyè. Iṣẹ́ tó yẹ ká ṣe náà nìyẹn torí àǹfààní ara wa. Ìrọ̀rùn ẹyẹ ni ìrọ̀rùn gíní ìrọ̀rùn ẹyẹ. Ìrọ̀rùn ẹyẹ tí igi bá dúró dáadáa ẹyẹ á dúró dáadáa. Ìdí ẹ̀ nìyẹn tó fi yẹ pé àwa tá ń jẹ́ landlord kò dẹ̀ ń ṣe ní àdúgbò kan ní gbogbo káàkiri ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ oòjíire ni ká tètè mójútó ká lè yọ àwọn tó jẹ́ kọ̀ǹda. Abárí kọ̀ǹda kankan ká tètè fẹ́ gbọ́jú àwọn ká fi tí wọn tó kọ́ lè wá wà nǹkan. Láti káàdì ẹ̀ ńlẹ̀ pátápátá kí ni káwọn ará Kwara ṣe báyìí? Ti Kwara yẹn nǹkan tó fà á ni pé ó yà mí lẹ́nu náà kí n kọ́ fi sọ eléyìí. Ó yà mí lẹ́nu pé Kwara ni wọ́n á fi àbọ̀ sí. Nǹkan ló dẹ̀ fà á pọ̀ ju wípé àwọn ará Òkè Ọya wọ́n sì nígbàgbọ́ pé Kwara tí wọ́n ni. Wọ́n believe pé wọ́n nígbàgbọ́ pé Kwara tí wọ́n ni. Àwọn Fúlàní gbà pé àwọn làwọn ní Kwara. Àwọn ní Kwara ló dẹ̀ wá wọ́n dẹ̀ pọ̀ ńbẹ̀. Gẹ́gẹ́ bó ṣe ń rò pé àwọn làwọn ní Jẹ́bà. Tí wọ́n fi ń fìyà jẹ ọba Jẹ́bà. Bẹ́ẹ̀ bó ṣe rí gangan nìyẹn. Rọ́bà Jẹ́bà gbà pé Yorùbá lòun. Àwọn Fúlàní ò dùnnú sí. Kódà ìjọba ìpínlẹ̀ Kwara ò gbà fún. Wọ́n gbà. Kí ni Yorùbá bẹ́ẹ̀ lè ṣe? Ó ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n tí àtúntò bá dé bá ìlú yìí tó ń ṣe lọ́wọ́ ní National Assembly àtúntò yẹn ló yẹ káwa náà ká pé Yorùbá kò dẹ̀ ń ṣe àwọn tó wà ní Kwara nìkan kí gbogbo Yorùbá kan fọwọ́sowọ́pọ̀ kan lọ sí National Assembly kan wá bá wọ́n ṣe máa fún wa nílẹ̀ wa padà. Wọ́n lè fún wa padà. Yorùbá lè gba Kwara padà. Pápá Ìlọrin. Àgbà especially ibi tó súnmọ́ wa Ìlọrin Òmù-àrán àwọn Ọ̀fà. Ó pọ̀ gan o àwọn ilẹ̀ gómìnà yẹn. Gómìnà lè gbà
bá a máa ń bí òfin la máa tó fi mọ́ jẹ́bà. tó fi máa jẹ́ bá a ní fi tìpátìkù wa ní agbára kọ̀ agídí kọ́ táwọn náà bá rò àwọn náà rí i pé ó kú bẹ́tà kọ́ jẹ́ kí ayéré àbẹ̀ yẹn àwọn ibi tá a dárúkọ yẹn kọ́ bá ilẹ̀ Yorùbá lọ àlàáfíà á wà ìdàgbàsókè á wà ìrọ̀rùn á wà àádẹ́ lè rọ ọmọ wa gbogbo ìyẹn ò ní ká má jọ ṣe ìgbọ́n olúkálùkù á mọ̀ pé ibi tí àlàmí dé nìyí ibi tí àlàmí dé nìyí ibi tí àádẹ́jọ ṣe pọ̀ ṣùgbọ́n bó ṣe ń lọ yìí ẹ̀rù bà mí o torí tí mo ń gbọ́ ní Kwara yẹn kò dẹ̀ sí níbẹ̀ tẹ́lẹ̀ yẹn ló yà mí lẹ́nu kí ló wá ṣẹlẹ̀. níwọ̀n ìgbà tí Kwara bá fi lè dán tó dà yìí bàbá lajúlẹ̀ yóò dọ̀yọ̀. adóńdó adọ̀yọ̀ adé Èkìtì àfi báwọn yẹn bá gbà tán bá ta mọ́ra kán lọ wo. ó ti ń sún mẹ́kìtì náà àwọn ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ ní oṣù kejìlá ọdún tó kọjá ọdún tó tún wà yìí. ọba kan tó pa ń gbẹ̀ ńkọ́ bẹ́ẹ̀ ọba kan tó kọ́ jí gbé. kìtì ẹ̀ṣọ́ bá kan ṣoṣo. so and tábàwò lọ wò bọ̀ ọba bó la fi agbára Yorùbá sí ìṣẹ̀ǹbáyé wa bí ọba nígbà táwa ń gbọ́njú ọ̀rọ̀ ẹnu lásán ló máa yọ̀ níyọ̀ nǹkan kan ń bá a rí ó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ni ṣẹlẹ̀ ní Western Region ọba yẹn ò gbé nǹkan kan jáde ọ̀rọ̀ lásán ni àṣẹ sì tẹ̀lé àṣẹgùn ni ṣùgbọ́n àwọn ọba wa náà ti gbà bọ̀dì kí àwọn aléṣèlú kan péjọ ká máa kọ́ ọba wa máa wáṣọ wọn ṣé yẹn dáa bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ nìyẹn tẹ́lẹ̀ àwọn aláké ńgbà táwa wà kékeré bóyá aláké ìgbà tá a máa ń rí bí aláké coronation anniversary ni wọ́n dẹ̀ máa mú wa lọ tá a máa pa màálù wọ́n máa fún rice àwọn táwọn primary school gbà ẹ̀rọ 1950 ni mò ń sọ yìí 50-60 ni mò ń sọ yìí wọ́n bá ẹ̀rù jẹjẹ ní. bẹ́ẹ̀ náà ni Ọ̀ọ̀ni náà. Ọ̀ọ̀ni wọ́n bá ẹ̀rù jẹjẹ ní. wọ́n bá Akínsànyà Aláàfin. bẹ́ẹ̀ náà Aláàfin náà. gbogbo ẹ ti wá di ó ti di wọn tá mọ́ra mọ́ ti tọ̀ ṣèlú bọ́ èèyàn á wà ní Canada ẹ lọ mú wá kó wá jọba kí ló mọ̀ ń pa ìṣẹ̀dálẹ̀ wa tí ó bá wa gbé kí ni values ẹ kí ni ìtámọ́ra ẹ kí ló báwo ló ṣe mú ọba yẹn sí kí ni ó ṣe wò ó sí ìdí ẹ̀ nìyẹn. ṣó tiẹ̀ máa ṣá kó máa ṣá ṣáṣá yé ṣó yé ṣé tán bá náà fẹ́ ẹlòmíì ó mú pa mí lẹ́rìn ní ọdún tó kọjá táwọn kan dìde tán ní ibi tó bá dẹ̀ fẹ́ ìsìn tó bá ń sìn ní kí wọ́n fi sìn mo ní ìgbà tó bá fẹ́ jọba ṣé kò jẹ́ ọba ni ó jọba àwọn dẹ̀ bí ẹ pé kí ló jẹ́ ọlọ́ba ló jẹ́ ìlànà wo ló fi gorí oyè bẹ́ẹ̀ ni gbogbo à ń pè bí oríṣiríṣi náà ṣe fún ẹ ń pè bí. wọn àtòróró lé ẹ lórí. wọn àtòróró lé ẹ lórí. wọn kàkúrà ní. wọ́n sún ẹni wọ́n sì ẹni pé nǹkan kan gbọ́rọ̀ ẹwọn kan tán lọ ní àwọn ọmọ jàǹdùkú kan tó wọ palace wa wọ́n á lọ gbé adé wọ́n fi dé orí ẹgbẹ́ béèrè nǹkan tó ṣẹlẹ̀ sí wọn àwọn fi ń ṣe àwọn ọmọ rascal yẹn ni o. ṣe lẹ́kọ̀ọ́. lábẹ́kúta. yes lábẹ́kúta wọ́n lọ wọ́n kàn fi dé orí lásán ni wọ́n tó ṣẹlẹ̀ sí wọn. wọ́n ṣorí gbé. bọ́rọ̀ bó ṣe bí ẹ bá wa ṣe gbọ́njú bá nìyẹn wọ́n ẹ̀dẹ̀ ti yàtọ̀ ń sìn. wọ́n bá tó ń ṣòṣèlú ládẹ̀ rí wọ́n bá tí wọ́n máa jí gbé tí ò ní mọ bó ṣe máa ṣépè fún wọn àwọn tó ń wá yẹn gan ẹlòmíà báwo ló tiẹ̀ ṣe rọ́ba lórí ìjókòó ẹ̀rù á bà ẹ́ ò ní wọ́bẹ gbọ́n nǹkan ó ti yàtọ̀ bọ̀ ó yẹ ká padà sí ẹsẹ̀ ìgbèjì yẹ ká padà sí yẹn. sípìlẹ̀ ìṣẹ̀dálẹ̀ wa ní báwo ló ṣe máa sọ pé ó jọba bó ṣe ọ̀yẹ̀sìn tó mẹ̀sìn tó ń sìn nígbà yẹn ìgbà tó ń ṣe kíni ẹ̀mọ kàn rẹ́rìn-ín ni mo dẹ̀ sọ lórí rédíò nígbà yẹn kò tiẹ̀ yẹ kó jáde lẹ́nu ọba rárá kò yẹ kó jáde ìsìn ẹ̀sìn wa lẹ̀ ń bà ìṣẹ̀dálẹ̀ wa lẹ̀ ń bàjẹ́ yẹn jẹ́ tó fà á nìyẹn tó àwọn bá wa kọ́ tó tòrò kọ́ fi àwọn òṣèlú sáyè wọn
kọ́ fi ẹ̀kọ́ wọn náà dúró láyè wọn. Àti mo gbọ́ pé local government chairman ló ṣọ̀gá fọ́ba adé tí gbogbo ẹ̀ tó wọ́ wà ní. wọ́n ti gbàgbára kúrò lọ́wọ́. ti gbàgbára kúrò lọ. ọgbọ̀n sọ̀rọ̀ kò dáa gbogbo àwọn kíníyàn ló yẹ ká yí padà àbá fẹ́ kí ìlú ètò. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ olóòtú náà torí ètò tó ń ṣe yìí ó ń la ara lọ́yẹ̀. mo dẹ̀ rí pé àwọn ètò topic tó máa ń mú kókó tó máa ń mú nǹkan tó jẹ́ pé ó kàn mí ó kàn yín ni kò ń ṣe gbogbo èèyàn bíi tiwọn tó ń nírú iṣẹ́ ilé iṣẹ́ bíi tiwọn ló ń ṣerú ẹ̀. ẹlòmíì á máa ṣe torí ó fẹ́ gbowó lọ́wọ́ àwọn olóṣèlú àwọn ò ń ṣerú ẹ̀. mo ti rí wọn ó ń mú ọ̀rọ̀ lóye wọ́n dẹ̀ ń la àwọn èèyàn lọ́yẹ̀ abáwo àti ọmọléèwé o àtàwọn tá a wà ń lé o gbogbo wa náà ń là lọ́yẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ pè mí sí orí ètò yìí. òye tọ́lọ̀ ń fún yín kò ní ìgbà òkèèrè ní iléeṣẹ́ yín máa lọ. ẹ ṣé gan púpọ̀ kò ní jù bá ń lọ fún tásìkò yìí títí ìgbà míì tátùn máa pàdé. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ogun ò ní kó wa nílẹ̀ yìí o. Àmín. Àmín. Èwe ń jẹ́, èbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169 OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́? Èmi ni tó ń jẹ́ èmi ni tó ń jẹ́ èmi ni. Olórúkọ ńlá òyìgì kábíyèsí ọba tó kárí ayé. Èmi ni má ṣe bẹ̀rù. Ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́sẹ́? Èmi ni tó ń jẹ́ èmi ni tó ń jẹ́ èmi ni. Olórúkọ ńlá òyìgì kábíyèsí ọba tó kárí ayé. Èmi ni má ṣe bẹ̀rù. Mo rántí sometimes tèmi kò ì mọ lọ́rùn. Èṣù àwa ń wálé afẹ́yàn mi jẹ. Afún lórí fífọ́ o tàbí inú rírun. Ẹyin dídùn tàbí kàtàmáwá máa ké. Ìgbà tí mo mọ Jésù láṣìírí Sátánì tú. Ìgbà tí mo mọ àlà láṣìírí Sátánì tú. Sani Sátánì mo gbé bíbélì mi. Àwùsùbíláì mo gbé Kùránì mi. Ó já wá bíi ti tẹ̀lẹ̀ mo yẹ aṣọ jí. Psalm 109 mo kà bí ayéfẹ́lẹ́. Tó lọ́wọ́ gẹ̀dẹ̀gbé o àfinara rẹ̀ dandan. Bílégédé gbọ́wọ́ sókè ilẹ̀ lómi àgbé sí. Wà á lè ké tu àlékà mọ́ àbàdà mi ní. Òkú wa bá sọmọ́ pẹ́ lọ́pẹ́ sọmọ́ ní ìpadà. Bárí gíṣàgíṣàgí o àforí ara rẹ̀ rú. Àforí ara rẹ̀ rú o. Àforí ara rẹ̀ rú. Ẹni tó ń pa mí mọ́ ò kì í sùn. Bẹ́ẹ̀ kì í tó gbé ò kì í sùn. Etí rẹ̀ ò di láti gbọ́ pè mí. Àyànfẹ́ Olódùmarè máa lé mi. Ẹyinjú Olódùmarè ni mo jẹ́ o. Àyànfẹ́ Olódùmarè máa lé mi. Mi ò ṣẹbọ mi ò dẹ̀ ṣogun. Àyànfẹ́ Olódùmarè máa lé mi. Ẹni ń gbénú mi ó ju gbogbo ayé lọ. Àyànfẹ́ Olódùmarè máa lé mi. Bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi. Bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi. Mo
fọlọ́run ṣègbẹ́kẹ̀lé mi. ẹ bá ń lé mi ẹ ò lè bá mi. bó bá ń lé wa wọn ò lè bá wa. bó bá ń lé wa wọn ò lè bá wa. tòrọ Ọlọ́run nígbẹ́kẹ̀lé tiwa. bó bá ń lé wa wọn ò lè bá wa. Ọlọ́run làbò wa tó dí wa. bó bá ń lé wa wọn ò lè bá wa. àyànfẹ́ Olódùmarè là wá jẹ́. bó bá ń lé wa wọn ò lè bá wa. ẹyinjú Olódùmarè máa là wá o. bó bá ń lé wa wọn ò lè bá wa. Ọlọ́run làpáta ìgbàlà wa o. bó bá ń lé wa wọn ò lè bá wa. àwa ò mà lè jábọ́ rárá o. bó bá ń lé wa wọn ò lè bá wa. bàbá ti ṣí ìjìbò wa náà. bó bá ń lé wa wọn ò lè bá wa. àgbàdo onígòdà ò mọ́jú fàdíyẹ. bó bá ń lé wa wọn ò lè bá wa. abẹ́ ìṣọ́ Olódùmarè ńlá wa. bó bá ń lé wa wọn ò lè bá wa. ṣé bọ́lọ́run nígbẹ́kẹ̀lé tiwa. bó bá ń lé wa wọn ò lè bá wa. Ọlọ́run nígbẹ́kẹ̀lé tiwa o. bó bá ń lé wa wọn ò lè bá wa. Thank you, Father. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi